Ìwé Éfésù orí 2. Ẹ̀yin ni ó ti sọ di ààyè nígbà tí ẹ̀yin ti kú nítorí ìrékọjá àti ẹ̀ṣẹ̀ yín, nínú èyí tí ẹ̀yin ti ń rìn gẹ́gẹ́ bí ipa ti ayé, gẹ́gẹ́ bí aláṣẹ agbára ojú ọ̀run, ẹ̀mí tí ń ṣiṣẹ́ nísinsìnyí nínú àwọn ọmọ aláìgbọràn. Nípa àwọn ẹni tí gbogbo wa pẹ̀lú ti wà rí nínú ìfẹ́kúfẹ̀ẹ́ ara wa, a mú ìfẹ́ ara wa àti ti inú ṣẹ, àti nípa ẹ̀dá àwa sì ti jẹ́ ọmọ ìbínú gẹ́gẹ́ bí àwọn ìyókù pẹ̀lú. Ṣùgbọ́n Ọlọ́run, ẹni tí ń ṣe ọlọ́rọ̀ ní àánú nínú ìfẹ́ ńlá rẹ̀ tí ó fi fẹ́ wa, nígbà tí àwa tilẹ̀ ti kú nítorí ìrékọjá wa, ó sọ wá di ààyè pẹ̀lú Kristi. Oore ọ̀fẹ́ ni a ti fi gbà yín là, ó sì ti jí wa dìde pẹ̀lú rẹ̀, ó sì ti mú wa wá jókòó pẹ̀lú rẹ̀ nínú àwọn ọ̀run nínú Kristi Jésù, pé ní gbogbo ìgbà tí ń bọ̀ kí ó bá lè fi ọ̀rọ̀ oore ọ̀fẹ́ rẹ̀ tí ó pọ̀ rékọjá hàn nínú ìṣeun rẹ̀ sí wa nínú Kristi Jésù. Nítorí oore ọ̀fẹ́ ni a ti fi gbà yín là nípa ìgbàgbọ́, àti èyí ni kì í ṣe ti ẹ̀yin tìkára yín, ẹ̀bùn Ọlọ́run ni. Kì í ṣe nípa iṣẹ́, kí ẹnikẹ́ni má bàa ṣògo, nítorí àwa ni iṣẹ́ ọwọ́ rẹ̀ tí a ti dá nínú Kristi Jésù fún iṣẹ́ rere tí Ọlọ́run ti pèsè tẹ́lẹ̀ kí àwa kí ó lè máa rìn nínú wọn. Nítorí náà ẹ rántí pé ní ìgbà àtijọ́ rí, ẹ̀yin tí ẹ ti jẹ́ kèfèrí nípa ti ara, tí àwọn tí a ń pè ní akọlà ti fi ọwọ́ ṣe ní ara ń pè ní aláìkọlà, pé ní àkókò náà ẹ̀yin wà láìní Kristi, ẹ jẹ́ àjòjì sí àǹfààní àwọn olóòótọ́ Ísírẹ́lì àti àlejò sí àwọn májẹ̀mú ìlérí nì, láìní ìrètí àti láìní Ọlọ́run ní ayé. Ṣùgbọ́n nísinsìnyí nínú Kristi Jésù, ẹ̀yin tí ó ti jìnnà réré nígbà àtijọ́ rí ni a ti mú súnmọ́ tòsí nípa ẹ̀jẹ̀ Kristi. Nítorí òun ni àlàáfíà wà, ẹni tí ó ti ṣe méjèèjì ní ọ̀kan, tí ó sì ti wó ògiri ìkélé nì tí ń bẹ láàrin, ó sì fi òpin sí ọ̀tá nì nínú ara rẹ̀, àní sí òfin àṣẹ wọn nì tí ń bẹ nínú ìlànà, kí ó lè fi àwọn méjèèjì dá ẹni tuntun kan nínú ara rẹ̀, kí ó sì ṣe ìlàjà, àti kí ó lè mú àwọn méjèèjì bá Ọlọ́run làjà nínú ara kan nípa àgbélébùú, ó sì ti pa ìṣọ̀tá náà kú nípa rẹ̀. Ó sì ti wàásù àlàáfíà fún ẹ̀yin tí ó jìnnà réré àti fún àwọn tí ó súnmọ́ tòsí. Nítorí nípa rẹ̀ ni àwa méjèèjì ti ní ọ̀nà nípa ẹ̀mí kan sọ́dọ̀ Bàbá. Ǹjẹ́ nítorí náà ẹ̀yin kì í ṣe àlejò àti àtìpó mọ́, ṣùgbọ́n àjùmọ̀jẹ́ olóòótọ́ pẹ̀lú àwọn ènìyàn mímọ́ àti àwọn ará ilé Ọlọ́run. A sì ti gbé yín ró lórí ìpìlẹ̀ àwọn àpọ́stélì àti àwọn wòlíì. Jésù Kristi tìkálára rẹ̀ jẹ́ pàtàkì òkúta igun ilé, nínú ẹni tí gbogbo ilé náà tí à ń kọ́ ṣọ̀kan pọ̀ ń dàgbàsókè ní tẹ́ḿpìlì mímọ́ nínú Olúwa. Nínú ẹni tí a gbé yín ró pọ̀ pẹ̀lú fún ibùjókòó Ọlọ́run nínú ẹ̀mí.